No wonder wọ́n ń béèrè fún open grazing. Wọ́n sọ di pàtàkì láyé Muhammadu Buhari. Wọ́n lè san mọ́ wọ́n láfi kẹ́ fún wọn lẹ̀. Àwọn tó ń da màálù ẹ fún wọn lẹ̀ ládùúgbò yín sẹ́ẹ̀. Ṣé ẹ ti ń rí reason? Ṣé ẹ ti ń rí ìdí tí Buhari fi mú kankan pé kẹ́ fún wọn lẹ̀? Ààrẹ àwọn Miyetti Allah tí wọ́n mú ní Kwara àti mọ nǹkan tó fẹ́ sọ pé bóyá wọ́n sọ wípé kì í ṣe ẹgbẹ́ àwọn mú. Ìkópa ẹ̀ nínú ìgbésùnmọ̀mí àti ìfẹ̀míṣòfò tí wọ́n fura sí ni. Àlẹ́jẹ́ lè bá a ṣe gbọ́ ẹni ó gbé epo lájà ò jalè bí ẹni tó gbà lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n gbogbo àwọn darandaran tí wọ́n ní dandan ni káwọn wà nù gbó wa kì í ṣoore ní fẹ́ ṣe wá sùtá ni. Bí wọ́n bá ní báńdíìtì agbésùnmọ̀mí ni wọ́n no wàhálà, ṣùgbọ́n gbogbo wa la mọ̀ wípé afẹ̀míṣòfò ni wọ́n. Èyí tí Gumi ń sọ àpò ara ẹ̀ ló ń sọ sí àtàwọn tó bá wà nínú ìjọba tí wọ́n fẹ́ gbàgbọ́. Níbo nìyàwó ti jẹ àwọn ènìyàn? Ta nìyàwó jẹ? Ta ló rọrùn fún kí gbogbo everybody wá di agbésùnmọ̀mí kalẹ̀? Ṣé kò sọmọ líle nílẹ̀ Yorùbá ni? Ṣé kò sọmọ líle nílẹ̀ Ìgbò ni? Kí wá ló dé tó jẹ́ pé Fúlàní nìkan? Ẹ ti ń gbìyànjú Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n tutù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àwọn ilé ìwà tún lè sí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. À ń pariwo Trump dé, lóòótọ́ wọ́n ń tẹ̀ wọ́n. Ṣùgbọ́n ẹ jẹ́ ká máa rí bó ṣe ń lọ. Kò tí ì tó. Ṣé kìí ṣe under ìbẹ̀rù wípé wọ́n strike ń yẹ Sókótó ń jò ní? Wọ́n ń pariwo àbí kí ló tún dá ilé yìí dúró? Tẹ́ ẹ̀ bá gbàgbé, à ń sọ adẹ̀ ń pariwo wípé àwọn tó ń da màálù yìí tí ń gbé AK-47 kiri yìí, tẹ́ ẹ̀ bá tiẹ̀ wá béèrè ibi tí wọ́n ti ríbọn, tẹ́ ẹ̀ sì ní wọ́n kó lẹ̀ tí wọn ò kó lẹ̀ tí wọ́n láwọn jòfin lọ, tẹ́ ẹ̀ sì ń wò wọ́n ràn àlóníbá. Òṣèlú náà ní gbogbo ẹ̀. Ẹ sì ń fẹ̀mí àwọn èèyàn ṣe òṣèlú ni tí wọ́n bá ń rí àwọn Fúlàní yìí tí wọ́n sì ń fi AK-47 da màálù tá àdẹ̀rẹ́ yìí tí wọ́n gbé wá fúnra wọn. Àwọn aráàlú tó wá ń lọ bóyá agánra mú àdá kékeré sínú ọkọ̀ pé nké sábà sọ ibi tí nǹkan dé ń sìn o, tágbófinró bá dá wọn dúró tó bá rí inú mọ́tò wọn tí wọ́n yìí ṣe àgbẹ̀ tí ò dẹ̀ sí ẹ̀rí tí ò sí ID káàdì, wọ́n wò sẹ́ẹ̀lì. Àwọn tó dẹ̀ gbé AK-47 lọ́wọ́ wọ́n rìn wọ́n yẹn fàdà. Aláwọn ẹgbẹ́ ìta ń pè ń báńdíìtì tẹ́rọ́rìstì ni wọ́n. Ìjọba kò síbi tí wọn ò sí. Òótọ́ ni a gbà, ṣùgbọ́n ṣé dandan ni káka à ń kó orí burúkú leléyìí o. Àwọn tó ń béèrè ilẹ̀ wọ́n fẹ́ gbìyànjú láti máa múra ogun. Thank God wípé nílẹ̀ Yorùbá mi ò rò pé aríbi tí wọ́n ti fún wọn lẹ̀ tẹ́lẹ̀ fẹ́ máa fi dá màálù. Àmọ́ síbẹ̀ wọ́n ń fagídí gbà. Ìgbà bá wọnú oko tí wọ́n fi màálù jókòó tó lè sọ̀rọ̀ àti láyé Muhammadu Buhari wọ́n bọ́ ta ni pé ẹ má take law into your hand, which is normal àbí? Ṣùgbọ́n tí ọwọ́ bá tẹ ẹni tí ó fẹ́ràn jẹ oko yóò tó padà jẹ̀bi. Ọ̀nà àwọn agbófinró tó ń lọ kó ń gbà ẹ̀ láwọn tó lóko gan. Ẹ̀yin náà ò ti rí i pé Buhari lò jọba ẹ̀ fún wọn. Ó dẹ̀ equip wọn wípé ká sọ wípé wọn bá tóun lè ṣe lélẹ̀. Ṣé bí àṣírí kan tú? Allegedly bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ lórí àwọn tó fẹ́ gbàjọba lọ́wọ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n sọ pé irọ́ ni tẹ́lẹ̀ tí wọ́n padà sọ pé òótọ́ ni báyìí. Wọ́n ní ìjọ tí wọ́n fẹ́ gbéjọba fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gan ni wọ́n fẹ́ rán Ààrẹ Tinubu lọ tọ́lọ́hun fún wọn ṣe. Ṣé fẹ́ sọ wípé
gbogbo ẹ̀ máa sẹ̀yìn Buhari ni àtàwọn Fúlàní. Then oore wo wá ni wọ́n ń ṣe wá tá a fi pera wa lẹ́yọ kan? Báwo la ṣe jẹ́ ẹyọ kan? No, ẹ béèrè. Gbogbo other group yàtọ̀ fún Miyetti Allah gan, abẹ́ àwọn Miyetti Allah ni wọ́n ti ń kọ́kọ́ ń gbàbọ̀dẹ̀. Àwọn Miyetti Allah ni ẹjọ́ ń wọlé pọ̀ bára wọn nínú igbó tí ẹjọ́ ń ṣe pọ̀. Ta ló sọ fún wa pé kì í ṣe àwọn Miyetti Allah ló ń supply wọn níbọn? Àbí ni allegedly Muhammadu Buhari ń kó mọ́ fún tó ń kó fún àwọn Boko Haram ń gbà yẹn lọ nítorí àti pa Kristẹni hàn. Bẹ́ẹ̀ lómi bá kúre kò ní sùn rè, kò ní bẹ́ sú ẹ fún ẹlòmíì lọ́nà ọ̀run. Kí ni bí 100 billion àbí nǹkan tí olóògbé Muhammadu Buhari tí wọ́n ló kó fún àwọn allegedly fún àwọn Miyetti Allah ń gbà yẹn, owó kíni láti fi ṣe kíni? Màálù tí kì í ṣe òwò omi, kì í ṣòwò ẹ, kì í ṣòwò Nàìjíríà, ẹ san táàkì lórí ẹ, ẹ dẹ̀ kó adúrú owó yẹn fáwọn tó ń sin màálù, owó Nàìjíríà. Ṣé rí pé a ti ṣe nǹkan nílùú yìí? Personal business. Ṣé rí pé àwọn Fúlàní ti ojú ayé mọ́lẹ̀? Wọ́n dẹ̀ máa jẹ̀ sí kòtò ọ̀run o. Wọ́n ti jẹ̀ sí kòtò ayé, wọ́n á jẹ̀ sí kòtò ọ̀run. Ọlọ́run á mú wọn o. Torí pàtàkì àwa àti wọn nínú ìlú tá a ti lé ajé ẹyọ kan, àmọ́ àràǹfààní ẹ̀ kànàkí píìsì wà, wàhálà ni wọ́n ń dá sí wa lọ́rùn, àìlèsùn àìlèwọ̀ àìnífọ̀kànbalẹ̀. Ibi tí wọ́n gbà yọ lónìí àmọ́ ẹni ó bá travel tó bá lọ tó bá bọ̀ lórí ìrìn àjò, gbogbo express inú abúlé káàkiri ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìdàlúrú àti ìgbésùnmọ̀mí. Ẹ̀yin èèyàn ẹ rọra o. Wọ́n gbogbo ibi tómi bá wà, tẹ́ ẹ bá ń gbé àgbègbè omi tẹ́ lè ti cross omi, ẹ má, gbogbo ẹ̀yin tẹ́ ń gbé bẹ́ẹ̀, ẹ má sinmi o. Wọ́n ń pe ibìkan ní Ogun State, wọ́n lọ wọlé nísìn kidnap. Ọpẹ́lọpẹ́ ẹni tí mo ń sọ bíríkìlà ni, òun ló jẹ́ ká gbọ́ ọ̀nà oko bí ẹyẹ àbí adó bí ẹyẹ or something like that. Tẹ́ lọ kidnap bíi 4 million àbí nǹkan ní ẹni ẹgbà, ọwọ́ sì tẹ̀ kan nù wọn, ìyẹn gan ò ní délé pé. Wọ́n ń kànlẹ̀kùn èèyàn, pàápàá jùlọ láwọn ibi tí ẹ rí tí wọ́n bá ti ń da màálù. Àwọn míì múra bí agbófinró, wọ́n lè má wọṣọ bọ̀ tẹ́ ẹ mọ̀ pé àwọn agbófinró náà wọn àwọn sábà wọṣọ ń gbà mí tí wọ́n bá fẹ́ lọ ṣiṣẹ́. Tí wọ́n bá ní open your door, ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn arábí ni. Ẹ má open door. Tí wọ́n bá ní má sọ̀rọ̀ nìṣó, ẹ pariwo. Ṣọlọ́pàá ni, ṣàgbófinró ni. Èyí tí ìbọn wá di nǹkan tí kò ní ìtumọ̀ mọ́, ọwọ́ àwọn Miyetti Allah ló ti ṣẹlẹ̀. Torí pé ọwọ́ sójà lẹ́tí lè bá AK-47, kódà kì í ṣọwọ́ ọlọ́pàá tẹ́lẹ̀. Kí wá ló dé táyé wá polúkúmuṣu báyìí? Ẹ̀yin ìjọba, kí ló kù tẹ́ ẹ ṣe? Aráàlú ò lè máa bá a lọ báyìí. Àní ẹ declare àwọn ẹgbẹ́ Miyetti Allah gẹ́gẹ́ bí terrorist group. Torí ẹ ti ní wọ́n kó bọ́n wọn lẹ̀, wọn ò kó lẹ̀. Ẹ kọ́ ẹ̀ síbẹ̀. Kí lẹ fẹ́ káràlú máa rò nípa àwọn Miyetti Allah yìí? Wọ́n máa rẹ wọn o. A gbọ́rọ̀ lẹ́nu Gumi o. A gbọ́rọ̀ lẹ́nu Sultan o. Ẹ jẹ́ kán mọ́ ọmọ Yorùbá àbọ̀mọ Ìgbò kan, wọ́n á nìkan lọ́ọ́ pa ni. Mélòó ní ọmọ Yorùbá àtọmọ Ìgbò wo ni ẹ tiẹ̀ mọ̀? Ṣe rí pé àwọn ẹni yìí wọ́n ń ṣe ní tàǹbà gbé ṣá. Ìbéèrè mi rèé o. Are we the same thing? Ṣé nǹkan kan náà ni wá? Ẹ má gbàgbé o, èmi ò bẹ̀sìn Islam jẹ́ o, ṣùgbọ́n gbogbo àwọn tá à ń sọ yìí Mùsùlùmí ni wọ́n.
ẹ̀yin wá lè mọ sọ pé wọ́n ń ṣe mùsùlùmí òdodo, ẹ̀yin lè mọ̀ bẹ́ẹ̀ o, torí orúkọ tí wọ́n ń dá tí wọ́n bá mú wọn tán orúkọ mùsùlùmí ni, tí wọ́n bá dákọ ẹgbẹ́ tí wọ́n wà orúkọ mùsùlùmí ni. Tẹ́yin mùsùlùmí apá ọ̀dọ̀ wa ń bí ò bá jáde kẹ́ ẹ deny wọn wípé ẹ mọ̀ wọ́n rí, ẹ̀ ń ta rẹ̀ bá ẹ̀sìn Islam yín ni o. Nìyẹn tí a là Boko Haram, ISWAP, ICIC, oríṣiríṣi làkúrá wà. Nǹkan ní ju bá máa ṣàlẹ̀ tí ń wò wá. Kí lẹ rò pé kò ṣẹlẹ̀ sáwọn Nìyẹn tí a là tí wọn ò kó bọ̀ ọwọ́ wọn lẹ̀? Kí lẹ rò pé ó yẹ kíjọba ó ṣe tó fẹ́ dàbí ẹni wípé ẹnu wọn ò fẹ́ káwọn Nìyẹn tí a là? Kí ló dé? Kí lẹ rò pé ó yẹ kó ṣẹlẹ̀ lórí àwọn ẹgbẹ́ oríṣiríṣi tí wọ́n ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú tó jẹ́ wípé abẹ́ ẹ̀sìn Islam àtorúkọ ẹ̀sìn Islam ni wọ́n ń lò? Ṣàríà tí ń sọ nípa ìkìlẹ̀ rí sí. Ṣàríà ò lè ṣiṣẹ́, ẹ̀ẹ́dẹ̀ lè pa Kìrìsìtẹ́nì run. Oníkálukú ló wáyé tiẹ̀. Tí ò bá wọ̀, kí ló yẹ kó ṣẹlẹ̀? Ẹ fi sábẹ́ comment section. Mo ní tí ò bá wọ̀, kí ló yẹ kó ṣẹlẹ̀? Ẹ fi sábẹ́ comment section. Then ṣó lè wọ̀ pẹ̀lú ogun tó ti ṣẹlẹ̀ yìí? Ṣé wàá gbọ́ lálùkọ mi? A ti ṣe nǹkan o.